The gasket are bomb. 2. The bread are fire. 3. The glass interior is expired. 4. The wire relay has spoiled. Well, what will my customer? You are just go. You miss banana 84. To be released at www. Ijesunoba jọba me kuku de gana. Eyan na gbo mo na so me pa le te gbo. Ọlá. Ijesunoba jọba me kuku de gana. Eyan na gbo mo na so me pa le te gbo. Ojoro se wato. Era noge wato. Ọlá le na ka. Great! O gbade mẹ́rin ni mo ṣe nira. Ó ní ọba yàrá yẹ kéde yàtọ̀ ẹ̀rọ ni mo ṣe. Àjìnà yọ̀dọ̀ ọ̀kẹ́ bọ́ mẹ́kún kún ní yàrá o. Àwẹ̀kẹ́ náà pọ̀ mọ́ náà sọ mẹ́fà lè kẹ́ ẹ̀ pọ̀ mọ́. Ijesunoba jọba mẹ́kún kún ní yàrá. Èèyàn náà pọ̀ mọ́ náà sọ mẹ́fà lè kẹ́ pọ̀ mọ́. Jọba me kuku de gana. Àwẹ̀yàn náà pọ̀ mọ́ náà sọ mẹ́fà lè kẹ́ ẹ̀ pọ̀ mọ́. Ijesunoba jọba me kuku de gana. Ẹ̀kọ́ ti rẹ̀ wò. Èèyàn náà pọ̀ mọ́ náà sọ mẹ́fà lè kẹ́ pọ̀ mọ́. Àjìnà yọ̀dọ̀ jọba me kuku de gana o. Àwẹ̀yàn náà pọ̀ mọ́ náà sọ mẹ́fà lè kẹ́ ẹ̀ pọ̀ mọ́. Ijesunoba jọba me kuku de gana. Èèyàn náà pọ̀ mọ́ náà sọ mẹ́fà lè kẹ́ pọ̀ mọ́. Ogbemudia. When you are over, don't you only in here. But if me, when we may have a probably body kita as a pen get a feel where they were. Baba go say, well, let me go when I dash a yo. Ijesunoba jọba me kuku de gana. Èèyàn náà pọ̀ mọ́ náà sọ mẹ́fà lè kẹ́ pọ̀ mọ́. Olita no do wago. Ogba community na lo. Yo ba ya na ye ni yado. Chairman ni ati e. Na o mi me so mo ni ayo. Ogba me na je dira re. Nu na ye ya ti yo wa. Ogo bu e no yo e. O ma ga lo e lo mo. Iga so no ka pe lo ya. Ona ma se e ja mo. E mo ni wa pe. Uyawa Ijesunoba. Ari koro ni go, ari kilo go. Oloro ya no ke ni go. Shema ni be no ke ni go.
orí òkú ọ̀rẹ́ yìí lóge rẹ̀ lọ́kì má sọ̀rọ̀ tí o orí má sọ̀rọ̀ o lọ́kì má sọ̀rọ̀ o orí má sọ̀rọ̀ o ó ní tàwẹ́dọ̀ o lọ́kì má sọ̀rọ̀ o jẹ́ náà kọ́ lọ́rẹ́ lóge orí má sọ̀rọ̀ o lóge nínú ó ní tàwẹ́dọ̀ ló bá yẹ mẹ́yẹ kéde ẹ̀dẹ́ bí gẹ́gẹ́ ní yàrá gẹ́gẹ́ lọ́kì má sọ̀rọ̀ lóge ìyá lọ́rẹ́ yòrò fásitì mẹ́rin lóge fásitì mẹ́wọ́ wà lára rẹ̀ lókè ó wà lára rẹ̀ ó wà lára rẹ̀ lókè ó wà lára rẹ̀ ó ti sì máa bẹ̀rẹ̀ èrà lókè mẹ́ o who is better Moses Olita rẹ̀ wẹ́dọ̀ o oyin máa sọ̀rọ̀ sí lókè ní o ìyá rẹ̀ wá lóore chairman ní mẹ́rin lọ́gà òkú community mẹ́rin òkú community rẹ̀ ti ìyá rẹ̀ wá lóore abẹ́rẹ́ ni mo ṣe lókè Olita wẹ́dọ̀ o. Ogolo so ni lo wa ìyá ro ga lóore era ni mo so lóge Ijesunoba Oye ni bia Oye ni bia Èmi yanu dan oro ni me mu bu were baba Ami wa mo go eru do we me Orí mi na lọ́kà Ijesunoba Oye ni bia Oye ni bia Èmi yanu dan oro ni me mu bu were baba era lóge eru do we me Oya wa ba no soba abẹ́rẹ́ no soba Oya wa ba no soba ọba Nàìjíríà gbé Oya wa ba no soba Nya gbem na na bo wa. De ni anya. Wo ni kin waro le gbo. E la won ya la ku me obi de. No wa ya gi mo ko. We mo gbogbo ne. Anya na gba kwa. Bo. Won nya nya. Won nya nya ago to me no. Will you drop it now? Ati ne we ada. Ora to bo ago to e u da. Drop it. O adona ihun isotan e uri aso wo. Ayo pe ari ni ati e si baba. E pa mi ni ma gba wa pion o gbo. Oya wa ba no soba Oya wa ọba no soba o Oya wa ba no soba era lóge ní ayọ̀ Oya wa ba no soba ẹ̀rọ sáré lóge ní o Oya wa ba no soba ẹ̀rọ ọ̀nà o Oya wa ba no soba Oya wa ọba no soba o Oya wa ba no soba ọba no soba Oya wa ba no soba lókun ìmọ̀dé ọ̀dọ̀gìnà ẹ̀ríwá ìmọ̀ lókun ìmọ̀dé ẹ̀ríwá ìmọ̀ Ìmọ̀ náà lẹ́bà ọlẹ́bà ọba náà lẹ́bà ọlẹ́bà ọ̀sà ìfọ̀mọ́ láti mi ọmọ o ọkùn ìmọ̀dé ẹ̀ríwá ìmọ̀. owó mi ò bàbá o